sí sẹ́nu ìmúra sí àfọwọ́wọ́ tí mo fẹ́ sí sẹ́nu ìmúra sí ọ̀pẹ̀ òru. ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀sẹ̀ sí o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀sẹ̀ sí o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní níbo la bẹ́sìndé wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingsman Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá NURUDEEN Adékúnlé Matagbamole 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò níbo la bẹ́sìndé lórí Kingsman Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like kẹ́ ẹ̀ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. fọlọ́fọlọ́ olówó àbíṣọlá MC NURUDEEN Yorùbá àbíṣọlá NURUDEEN àbíṣọlá Yorùbá lọ MC àbíṣọlá. Nígbàlẹ̀ ńlá wà ní ìgbàlẹ̀ ńlá gbogbo méjì látàṣẹ lé wa. Ìṣòro ńlá ní àdá ìyàtọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dọ̀ ló ń tán ẹ̀ẹ́dẹ̀ẹ́dọ̀ ló ń ta fún ìjọba ìṣòro ní bàálẹ̀ lórí nígbàlẹ̀ ńlá. Sàṣàmúra òrùn pẹ́rí Sùmọ́lá ọwọ́ rẹ̀ ò ní gbẹ fún ẹjínú tòkòtòrò ilé aláta yìí jẹ́ bẹ́ẹ̀ Sùmọ́lá ní àbúrò bẹ́ẹ̀ pẹ̀lú ń kọ́ àbúrò mọ́ kíyẹ̀kíyẹ̀ nígbàlẹ̀ ńlá lórí tèmi tìyẹ́ ọkùn bọ́ọ̀lù ní àbúrò. Àtìgẹ́sì ní lẹ́sẹ̀ bọ́dẹ̀ ẹnu bàbá wọn ní ọjọ́ kan. Àtìgẹ́sì ní lẹ́sẹ̀ àwọn èèyàn ìdílé kan ti yẹ. Àlóòlè NURUDEEN àlóòlè ọmọ bàtà ìdí sóòrè sóòrè súwà mi. Olúwo àjẹsà olúwo ìṣẹ̀ṣẹ̀ pátápátá ní ti ilé gbogbo àjẹsà àwọn ọmọ tó ìjẹsẹ̀ ẹ bá mi bá àjàsà mi lárugẹ. Olúwo ní ìlà ìgbé kálẹ̀gbẹ̀ olúwo àjẹsà ìgbé lárugẹ àgbàlẹ̀ ogun mọ́. Òrìṣà mọ́mọ́ jẹ́ ọ̀tẹ̀nu èmi gbòógì ẹ̀kúsí Akínṣọlá. Bàbá Àìṣà tó yẹ ni bàbá Àìṣà ọmọ tó bí òdìbò náà lọ Akínṣọlá.
ni o ẹ̀sán òkè gúnugún ẹyẹ òkun àlùkò ẹyẹ ọ̀sà bá a bá jòun gbé ká má jòun gbé adíá fún NURUDEEN AKINSOLA Matagbamole 1 tó ń ké tantan láti inú agorodẹ pèdè kìlọ̀ ìwà nínú rẹ́kọ̀dù aṣíniníyèpè ní sàkíyèsí fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀. àwọn olóṣèlú wa àwọn tẹ̀ ń ṣe ìjọba lé lórí gbogbo kọ́ ṣẹ́yìn náà fún wọn lẹ́tọ̀ọ́ bó ṣe tó àti bó ṣe yẹ. audio cd àti vcd fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ tí wá jáde sórí igbá o lagodo solid foundation theatre and media concept ó sì ti wá wà káàkiri gbogbo ilé ìtajà tó ń ta quality audio cd tó fi mọ́ vcd nílẹ̀ yìí àti lókè òkun. bákan náà audio cd tó fi mọ́ vcd kájọ gbé e sókè àtọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ náà sì ń ta wìtìwìtì lórí igbá láti wá jẹ́ alágbàtà fẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ kájọ gbé e sókè tó fi mọ́ ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ pè nọ́mbà yìí 08089467651 tàbí 07069142741. ẹ̀jẹ̀ afẹ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ káyé ó lè rọrùn fún gbogbo wa.